ọ̀tàn ikú lérè ẹ̀ṣẹ̀ adájọ́ ní kí wọ́n lọ yẹgi fún ọlọ́pàá kan kí wọ́n sọ̀rọ̀ títí tí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn rẹ̀. èyí lohun tó ṣe. àáfàá Gúnmi Ṣèkì Gúnmi ti sọ̀rọ̀ o. ìjọba Nàìjíríà àwọn ológun wọn ò lè borí àwọn agbébọn o. ẹ fi kùn lukùn pẹ̀lú wọn, ẹ dúnàádúrà pẹ̀lú wọn, ó ní ọ̀nà àbáyọ o. ẹgbẹ́ òṣèlú PDP umbrella ó ti fàya pẹ́rẹpẹ̀rẹ o. gómìnà ìpínlẹ̀ Rivers Fubara ó ju ẹgbẹ́ ọ̀hún lẹ́bi ọ̀sán àmúkù ọgbàánu APC lọ. Adeleke Adémọ́lá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àfijọ́gba góòlù òun náà di gbádàgbọ́n o. ó ti gbanú ẹgbẹ́ Accord Party lọ. báyìí ni ó ránṣẹ́ sí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun. kí ni ọ̀rọ̀ tó bá wọn sọ? ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀tàn ilé túká o. ọ̀bùrálà umbrella ó ti fàya pẹ́rẹpẹ̀rẹ o. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke báyà ṣe sọ pé ó ju ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ bí ọ̀sán àmúkù ní báyìí o. Adeleke ti kéde o. ó ní inú ẹgbẹ́ tí mo ti fẹ́ díje dupò tí mo fẹ́ lọ fún sáà kejì nípínlẹ̀ Ọ̀ṣun òun ni Accord Party. Accord Party ní Adeleke ló kó àmàlà àtìyàn tó kó lọ báyìí o. ó ní ibẹ̀ lọ́bẹ̀ wà báyìí o. ẹgbẹ́ òṣèlú PDP ó ti di ohun àmúpìtàn nípínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers Fubara òun náà ju ẹgbẹ́ òṣèlú PDP ojúlẹ̀ bí ọ̀sán àmúkù lòun náà bá takọ́sọ ló bá gbanú ẹgbẹ́ òṣèlú APC lọ. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún rèé. lánàá yìí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke àfijọ́gba góòlù ló ṣe bẹ́ẹ̀ tó kéde pé òun ti takọ́sọ lọ sínú ẹgbẹ́ òṣèlú Accord Party nínú ìpàdé kan tí gómìnà ọ̀hún tó ṣe pẹ̀lú àwọn lókọlókì nínú ẹgbẹ́ àtàwọn ìgbìmọ̀ ni ó ti kéde fún wọn o. ó ní ní báyìí mo ti gba inú ẹgbẹ́ Accord Party, mo ti gbàgbẹ́ lọ o. ibẹ̀ ní ti díje dupò gẹ́gẹ́ bí gómìnà ní sáà kejì lọ́dún 2026 táwọn ò lọ́kànkán yìí. gómìnà Adeleke ó ní tẹ́ ẹ̀ bá gbàgbé ṣáájú ni mo ti kọ̀wé fipò sílẹ̀ o. mo kọ̀wé fi ẹgbẹ́ sílẹ̀ ẹnu mi àgò tó ní òun kọ̀wé fi ẹgbẹ́ sílẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP látàrí gbóngbòngbòn àìgbọ́ra-ẹniyé àti èmi òjò àwọn ojú mi àti fáńfà tó ṣe bẹ́ẹ̀ tó ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó sì ti fi bẹ́rù rẹ̀ ó mú gègé ó fi kọ ìwé kan lẹ́yìn tó buwọ́lù gẹ́gẹ́ fún ara rẹ̀ tó sì ní ẹgbẹ́ òṣèlú PDP bye bye ó dàbọ̀ ó dìgbà kan náà. ní báyìí o ó ti wá kó ẹrù ó ti dàgbọ́n rẹ̀ o. ẹgbẹ́ òṣèlú Accord Party ó lóun gangan ní ẹgbẹ́ òṣèlú tó dúore tóun lè di dupò gẹ́gẹ́ bí gómìnà fún sáà kejì ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ó ní àlàáfíà àwọn ìlú lọ́jẹ̀mílógún o tó sì jẹ́ pé òun ò ní fi ìlú òun ò ní fi ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun òun ò ní fi ṣeré o. inú ẹgbẹ́ tóun lọ yìí ibẹ̀ ni òun ó ti jáwé olúborí tó wọ́n sì gorí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fún sáà ẹlẹ́ẹ̀kejì. ó ní èrè ẹ̀ṣẹ̀ òun lórin tí ìròyìn ọwọ́ mi yìí ti ń kọ o. gẹ́gẹ́ bí ilé ẹjọ́ bó ṣe ní kí wọ́n lọ ju ọlọ́pàá kan kí wọ́n lọ jù ú sí kí wọ́n lọ sọ̀rọ̀ títí tí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn rẹ̀. èyí ni ohun tó ṣe. Yorùbá bọ̀ wọ́n ní iyín ogún ọdún a máa jó ní lọ́wọ́ fẹlifẹli àti pé wọ́n tún sọ pé ẹlẹ́ṣẹ̀ kan kì í lọ láì jìyà. ní báyìí o ilé ẹjọ́ gíga kan tó fi ìpínlẹ̀ Plateau tó fi ṣe ibùjókòó ló ti ní kí wọ́n lọ yẹgi fún ọlọ́pàá kan títí tí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn rẹ̀ látàrí pé wọ́n ló yìnbọn pa ọmọ akẹ́kọ̀ọ́ kan. ọlọ́pàá kan tórúkọ rẹ̀ ń jẹ́
Ruya Auta tí wọ́n ní ó yìnbọn pa ọmọ akẹ́kọ̀ọ́ fásitì Jos kan tá a mọ̀ sí Unijos. Wọ́n ní ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún ló jẹ́ ọmọ 20 ọdún tórúkọ rẹ̀ sì ń jẹ́ Ríjì Bàlá. Ní báyìí o, ilé-ẹjọ́ ní lẹ́yìn àyẹ̀wò fínífíní àwọn ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn án, wọ́n ní ọlọ́pàá yìí ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn gẹ́gẹ́ bí ó ṣe yìnbọn pa Bàlá nínú oṣù karùn-ún ọjọ́ 12 ọdún 2020 ni wọ́n ní ọlọ́pàá yìí ló yìnbọn pa ọmọ akẹ́kọ̀ọ́ Unijos. Ní báyìí o, ilé-ẹjọ́ ní lẹ́yìn tó ń wo àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án tó ń wò fínífíní, òun rí i pé ọlọ́pàá yìí ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án tó sì jẹ́ pé ikú ní èrè ẹ̀ṣẹ̀. Adájọ́ tí wá ní wọ́n lọ yẹgi fún títí tí wọ́n sì sọ̀rọ̀ títí tí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn rẹ̀. Eré yóò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ọlọ́pàá àbí àwọn ẹlòmíràn tí wọ́n bá ń gbèrò láti hu ìka kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là ewé lọ́kọ́ sí lára o. Ẹ lè borí àwọn agbébọn o. Kí ìjọba tètè kó fi kùn lukùn kán dúnàádúrà pẹ̀lú àwọn báńdíìtì àwọn agbébọn jà, òun ni ọ̀nà àbáyọ o. Sheikh Gumi ló ń sọ̀rọ̀ bí ẹni tí ọ̀rọ̀ dá lójú. Ọkùnrin àáfàá tó jẹ́ àáfàá ní tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sheikh Ahmad Gumi tó tún sọ̀rọ̀ báyìí o, tó fa kùn mọ́ òkun yọ. Ó ní àwọn iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ò lè borí àwọn báńdíìtì àwọn agbébọn jà o. Kí ìjọba Nàìjíríà kí wọ́n tètè ní kíákíá kí wọ́n fi kùn lukùn pẹ̀lú àwọn atiláwí kí wọ́n sì rí i pé wọ́n fún wọn ní ohun tí wọ́n bá fẹ́, àmọ́ pé àwọn ọmọ ológun wọn ò borí àwọn agbébọn jà yìí. Irọ́ funfun báláwo, irọ́ tó jìnnà sóòótọ́ ni. Tẹ́ ẹ̀ bá gbàgbé, láti bí ọdún mélòó kan sẹ́yìn ní Sheikh Gumi ló ti ń lọ wájú tó sì ń lẹ́yìn o, tó sì ń sọ fún ìjọba Nàìjíríà wípé kí wọ́n tètè máa fi ikùn lukùn kí wọ́n sì máa fún àwọn báńdíìtì kí wọ́n máa fún wọn lẹ́tọ̀ọ́ ohun tí wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba ni, nítorí pé àwọn alákatakítí yìí ìjọba àti iléeṣẹ́ ọmọ ológun wọn ò lè borí wọn rárá. Ní báyìí o, ó sọ̀rọ̀ mí o níbi ìfèròwérọ̀ kan pẹ̀lú iléeṣẹ́ ìròyìn BBC ní Gumi tó sọ̀rọ̀ o, tó tún fa kò mọ́ òkun yọ. Ó ní níbo lẹ ti rí tí àwọn ológun tí wọ́n borí àwọn agbésùmọ̀mí yìí, níbo lẹ ti rí. Ó ní kò sí ibi tó ti ń wáyé o. Kí ìjọba Nàìjíríà lábẹ́ ìjọba Bọ́lá Ahmed Tinubu wọ́n tètè wá àwọn èèyàn kan wá ọ̀nà láti rí i pé wọ́n dúnàádúrà, wọ́n fi kùn lukùn pẹ̀lú àwọn ajínigbé kí nǹkan kó lè máa lọ ní mẹ̀lọmẹ̀lọ. Bó tilẹ̀ jẹ́ pé ní báyìí o ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu olówó orí ọkọ rẹ̀ mí ló ti wá pàṣẹ fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n fi ọwọ́ wẹwọ́ pẹ̀lú àwọn gómìnà láwọn ìpínlẹ̀ káàkiri láti rí i pé wọ́n dóòlà gbogbo àwọn tí àwọn agbébọn ọ̀hún tí wọ́n jí gbé tó sì wà ní àkàtà wọn.